ọwọ́ agbára tó fi gbé bàbá lọ láró, ọwọ́ agbára tó fi gbé Àkàndé lẹ́yìn o, ọwọ́ agbára tó fi tìtakùn ti Jésù, ọwọ́ agbára gbé ayé mi dìde. Ọwọ́ agbára Ọlọ́run dé láti tú àwọn òǹdè sílẹ̀, láti gbàlà, láti wòsàn àti láti fà ó dìde kúrò nínú ipò òṣì, àgàn, àìní, àìríṣe àti àìlè dá nǹkan rẹ̀ ṣe nínú ìpàdé àdúrà tó gbóná girigiri tákòrí rẹ̀ ń jẹ́ ọwọ́ agbára rẹ̀ His Mighty Hand nínú ìjọ Temple of Fire Miracle Ministry aka Takuti Jésù tó wà ní nọ́mbà 2223 ìlú Yemi Street Yaba Ondo City, níbi tí Ọlọ́run ti ń lo ikọ̀ rẹ̀ Prophet James Àyànfẹ́ Ayọ̀délé Fábẹ́kú láti fàdúrà fógun ayé rẹ̀ tútù. Pàdé bàbá wa wòlíì Prophet James Àyànfẹ́ Ayọ̀délé lórí ìkànnì KAFTAN TV Yoruba Startimes channel 132 DTT tàbí 482 DTH ní gbogbo ọjọ́ ìsinmi Sunday láago 6 ìrọ̀lẹ́. Fún àlàyé ẹ pè sórí 08034738793. Ọwọ́ agbára rẹ̀ ti ìjọ Temple of Fire and Miracle Ministry tọ̀sẹ̀ yìí yóò tún lágbára jù. So ẹ máa kúnlẹ̀ fún títọ̀ ní gbogbo Nàìjíríà tí ẹ láǹfààní láti máa gbọ́ wa. Ẹgbọ́n mi bẹ́ẹ̀ sọ pé láìsí ìtọ́ni ẹ̀mí mímọ́ àti ìran wòlíì ènìyàn máa ṣubú ènìyàn sì máa yapa. Ẹ má jẹ́ ń tẹ̀yìn ìdí ìrẹ̀lẹ̀ tó bá ti bìrìnà bàbá wòlíì síwa ìyẹn wòlíì mi wòlíì rẹ wòlíì àgbàlá ayé rẹ ìyẹn Prophet James Àyànfẹ́ Ayọ̀délé ilé ẹ̀ tí gbogbo yín pè ní bàbá ọwọ́ agbára rẹ̀. Ẹ má jẹ́ ń tẹ̀yìn ètò ọwọ́ agbára rẹ̀ láwà lónìí ilé ẹ̀ tí iléeṣẹ́ ìrìnsẹ̀ Temple of Fire and Miracle Ministry Takuti Jésù tún ṣe agbátẹrù fún táwọn fi kalẹ̀ gbọ̀n sí nọ́mbà 2123 ládùúgbò Olúyẹmí èyí ò ní Yaba Ondo City Ondo State Nàìjíríà lábẹ́ pé bàbá yìí bẹ́ẹ̀ ni ìbẹ̀rẹ̀ bá ti kíni tó sọ ìjọ náà kalẹ̀ sí gẹ́gẹ́ bí Olúwa ti fi rán wọn tọ́ kó tó di pé bàbá màkíwá kí n tó máa fojú bàbá wòlíì hàn fún títò ní gẹ́gẹ́ bí atọ́kùn èmi máa pé ẹni lóhùn mi ò jọ mí ẹni jọ mí kò sì lóhùn mi ọ̀tọ̀lójú ẹ̀rí pé wọ́n jọra wọn. Ologunde Micheal ló kọ mi tí gbogbo yín pè ní Mike Wonder ẹ máa kó kalẹ̀ ẹ kú àyẹ̀bẹ̀ ẹ sì kó sí mo tò ní bí olóòbá fàfẹ́ rẹ̀ sẹ́yìn á ṣe ọ̀pọ̀lọpọ̀ sinmi lẹ́ẹ̀kì ẹ̀pẹ̀ ẹ ṣeun. Bàbá ẹ jẹ́ kí n máa fi tọ̀wọ̀tọ̀wọ̀ kí yẹn káwọn tún yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ fún títọ́ ní. ẹ ṣe. Bàbá wò lé ọ̀pọ̀lọpọ̀ yẹn ní wà lọ́wọ́lọ́wọ́ ẹ wá kí wa kẹ́ gbàdúrà fún wa ká lọ sùn tá a fẹ́ sọ. mo kí gbogbo ọmọ Nàìjíríà tó wò mí káàkiri gbogbo àgbáláyé wípé lórúkọ Jésù ire rẹ̀ ti dé o. Àmín. Bàbá ní gbọ́dọ̀ kan ẹ fàdúrà síde tó. Ọlọ́run ayérayé Ọlọ́run alágbára. Kábíyèsí. agbẹ́yìnga fún ọjọ́ ìsinmi tuntun tèmi agbẹ́yìnga nítorí pé ń bẹ láàyè síbẹ̀ ẹ̀mí mímọ́ gba ọpẹ́ wa o. Àmín. ẹ̀mí mímọ́ gba ìyẹn wa. Àmín. afẹ́rí yín sí lónìí Olúwa sọ̀kalẹ̀. Àmín. ẹ jẹ́rìí ara yín. Àmín. ẹ fi ara yín hàn. Àmín. ẹ fi ara yín hàn. Àmín. ògo ni forúkọ. Hallelujah. Jésù Kristi Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù tó ẹ ṣeun bàbá wòlíì. Bàbá ní káwọ́ sá oṣù yìí ó ṣe bẹ́ẹ̀ ó ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ kódà ọdún yìí gan ṣe bẹ́ẹ̀ ó ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ bàbá wòlíì sá nínú ọ̀rọ̀ tẹ́ ẹ sọ lẹ́ẹ̀kẹ́tẹ́ ti gbàdúrà ẹ sàn kankan tó yé àdìtú ní ọ̀rọ̀ yìí bàbá oṣù yìí ń lọ báyìí ó sì ń parí bàbá kí ni ó tún mẹ́wájú wa lóṣù tá a wà yìí. mo kí gbogbo àgbáyé pátá mo kí wa lókùnrin lóbìnrin oṣù kẹjọ ìrìn àjò tí oṣù kẹjọ bá wáyé ó lágbára lọ́pọ̀lọpọ̀. ẹ jẹ́ ń gbọ́ bàbá. oṣù kẹjọ oṣù tí ire asáré wọlé wá ohun tó ti rò tí tẹ́lẹ̀ tó ti lélélélé tí ò tẹ́ ọ lọ́wọ́ a fi hàn mí nínú oṣù kẹjọ wípé nínú oṣù yìí náà ni ìyanu yẹn asáré wọlé kíá. torí náà ìrìn àjò ńlá òun ni oṣù kẹjọ jẹ́ nínú ìrìn àjò yẹn ọ̀pọ̀lọpọ̀ ìjì ló wà o ìjì pọ̀ nínú oṣù yìí o. Kábíyèsí Olódùmarè. kí ni ìjì ìjì ohun tó jẹ́ ohun làásìgbò ìdojúkọni ìfàyàrán ohun tí èèyàn ò rò tì tẹ́lẹ̀ tó wá dédé ṣẹlẹ̀ lójijì tó wá ń mìyàn sápá ọ̀tún tó ń mìyàn sápá òsì tó ń gbẹ̀yàn sókè tó ń dànìyàn kulẹ̀ òun ni oṣù kẹjọ bá rìn wá torí náà òun la gbọ́dọ̀ fi yànnàná ìrìn àjò ohun tó bá wá nínú oṣù kẹjọ gbogbo ọkùnrin tó ń wò mí gbogbo obìnrin tó ń wò mí ìyanu ńlá dé o asáré wọlé ni ohun tó ti rò pé ó ti tán Ọlọ́run akọ̀tàdédé ṣe ṣùgbọ́n nínú ẹ̀ ó mú ìjì lọ́wọ́
ìjì léèrè ohun tó ń jẹ́ ìjì tó lé ní. kábíyèsí. a gbọ́dọ̀ sọ bí ogun ìjì ṣe rí. ogun ìjì a máa ja ìránṣẹ́ Ọlọ́run. ogun ìjì a máa ja ọba ìlú. ìjì a máa ja onílé. ìjì a máa ja àlejò. ìjì a máa ja ọkùnrin. bẹ́ẹ̀ náà ni ìjì a máa ja obìnrin. ṣùgbọ́n nígbà tí ènìyàn ò bá mọ ọ̀nà àbáyọ tí ènìyàn ò bá mọ bó ṣe fẹ́ dúró láti bọ́ nínú rẹ̀ a kàn máa sá káàkiri alọ́lé aláfa alọ́lé yẹ̀míwò akákiri lọ ọkàn rẹ̀ wà ní lélẹ̀ torí náà òun ní ìrìn àjò oṣù kẹjọ tó fi jẹ́ wípé Olúwa ní ká fọn rere rẹ̀ mi mọ̀ bí ìwọ náà mi mọ̀ irú ìjì tó ń bá fà mi mọ̀ ilé tó bá ọ fà wá o ìrìn àjò ayé yìí ó ní apá ọ̀tún ó ní apá òsì bí ẹyẹ ni ẹyẹ lápá ọ̀tún ẹyẹ lápá òsì bíbélì dẹ̀ wá yànyàn náà nǹkan ó ní a ò lè gba rere ká má gba ibi ọjọ́ kan a ò lè gba rere ká má gba ibi ọjọ́ kan torí náà ibi tó wà nínú oṣù yìí òun náà ní ìjì ni ìjì yìí kò yọ ọmọdé kò yọ àgbà sílẹ̀ gẹ́gẹ́ mo ti sọ lẹ́ẹ̀kan torí náà ìrìn àjò oṣù kẹjọ ó yẹ kó mọ̀ nípa ohun tó bá dé eléyìí tí a fi hàn mí òun ni mo ń sọ káàkiri gbogbo àgbáyé yìí oṣù kẹjọ àwọn ìyanu tó ròtì ìyanu tó tilẹ̀ mọ̀ pé ó lè ṣẹlẹ̀ akọ̀ wọlé dé wẹ́rẹ́ tó bá ti wá wọlé dé wẹ́rẹ́ bó o ló ṣe fẹ́ handle ẹ̀ bó o ló ṣe fẹ́ rìnrìn àjò rẹ̀ torí pé bó bá ti ń wọlé yẹn àwọn nǹkan mìíràn á dìde látọ̀dọ̀ òkùnkùn látọ̀dọ̀ ẹni bí látọ̀dọ̀ Sátánì Bíbélì sọ fún mi pé olè kì í wá bí kò ṣe láti jalè láti pa àti láti parun arákùnrin kan wá sínú prógámù yẹn prógámù ọwọ́ agbára rẹ̀ bẹ́ẹ̀ni ayé mà ní ka o ayé mà ní ka o ayé tó tó bàbá ayé tó tó ayé àkàmọ́ra àwọn ló ń fìjì jáni àwọn ló ń gbógun tini àwọn ló ń fi ní ṣẹ̀sín nígbà tí ẹ̀mí Ọlọ́run mẹ́sàn-án kése ẹ̀ ohun tó wà lábẹ́ aṣọ ó lágbára ìgbà tí Ọlọ́run mẹ́sàn-án kése ẹ̀ gbogbo èèyàn rí bí ẹni tó pé tí ò sí nǹkan kan ṣùgbọ́n nígbà tí ẹ̀mí Ọlọ́run mẹ́sàn-án kése yẹn táwa jókòó tá ń sọ̀rọ̀ ó kàn ṣe aṣọ sókè ohun tí mo rí lábẹ́ aṣọ ìrú bà mí àyà mi já kí ló ṣẹlẹ̀ bó ló ṣe kàn ó lóun kàn sùn ni ó la atẹ́gùn yẹn kàn fẹ́ wá atẹ́gùn tó fẹ́ wá láàrin ìṣẹ́jú kan ìgbà tó ń wá jí òun wá kíyèsí pé abẹ́ ẹ̀fọn ikọ̀ ọmọkùnrin ó ti wú ó ti tóbi bàbá ó tóbi débi pé ní ìgbà tán fi engine organizer tán fi pọ̀ ìrìn àjò yìí báwo ló ṣe wá jẹ́ta ló ṣẹ̀ ó lóun ò máa o jẹ́jẹ́ lòun lọ jẹ́jẹ́ ni mo jókòó kò rọ ogun ayé bàbá tó ń wò mí mi mọrú nǹkan tó ń là kọjá báyìí o ìjì lórúkọ rẹ̀ sà ìjì lórúkọ rẹ̀ mà àìsàn tó ò tilẹ̀ ọ̀pọ̀lọpọ̀ náà ti place lórí medication amògùn láàárọ̀ amòtọ̀sán amòtàṣálẹ̀ tí ò bá lo oògùn yìí àlàáfíà ò ní sí ìjì ní àìsàn tó wà nínú àgọ́ ara rẹ̀ màmá ìjì ní àìsàn tó bá ọ rìnrìn àjò lórí ibi iṣẹ́ rẹ̀ ìjì ní àìsàn òun ni ogun èyí tó ò tilẹ̀ mọ̀ pé bó ṣe jẹ́ ó dẹ̀ ti dé náà nìyẹn kí ló lè lè kúrò àfi agbára Ọlọ́run Olódùmarè mò ń bá ọ sọ̀rọ̀ òun ni ẹ̀rọ tí a kọ sójú ẹ̀rọ amóhùnmáwòrán yìí mo fẹ́ kó o ṣiṣẹ́ kan fún mi iṣẹ́ wo ni mo fẹ́ kó o ṣe pè mí ẹjẹ́ àjìjọ sọ̀rọ̀ ẹjẹ́ àjìjọ gbàdúrà lórí ìjì wo ló ń bá ọ fà màmá mo kàwé òkò kan ìjì mo wà ní outside the country kò kan ìjì èmi ní ọba kò kan ìjì èmi ní ìjòyè kò kan ìjì bó bá ṣe tó náà ni ìjì ṣe ń jà yàn bẹ́ẹ̀ ni bí ògo bá ṣe tó náà ni ogun máa ń tó lórúkọ Jésù ìjì ò ní borí ẹ mo ní ìjì ò ní borí ẹ màmá tó ń gbọ́ mi mo ní ìjì ò ní borí ẹ ọ̀pọ̀lọpọ̀ ló ń experience àwọn ikú ọmọ ìyẹn ò ní jẹ́ ìpín rẹ̀ lórúkọ Jésù mo ní ikú ọmọ ò ní jẹ́ ìpín rẹ̀ bàbá tó ń gbọ́ mi mo ní kó o ṣàmì ikú ọmọ kò ní jẹ́ ìpín rẹ̀ ẹni tó bí ọmọ mẹ́fà a wà ní program ó kù díẹ̀ ká parí arábìnrin yẹn gbé ọmọ mẹ́ta wá ọmọ mẹ́ta lẹ́ẹ̀kan ṣoṣo ni wọ́n ya wèrè kábíyèsí Olódùmarè ìkíní ya wèrè ó ti ń pẹ ẹja wele ẹja kí ló ṣẹlẹ̀ ìkejì tó bẹ̀rẹ̀ sí ó tún mú kejì ìkẹta tó ya wèrè ìjì ní around the same hour àwọn mẹ́tẹ̀ẹ̀ta ń bọ́ ló ti wá fẹ́ ṣe kí ló fẹ́ ṣẹlẹ̀
kí ló fẹ́ ṣẹlẹ̀ torí pé kò mọ bó ṣe jẹ́ iṣẹ́ ọ̀tá lélẹ̀ màmá tó ń gbọ́ mi ìjì ò ní jà ọ́ ìjì ò sẹ̀ ní borí ẹ̀ eléyìí tó jà ọ́ yẹn ọ̀run abawí ẹ̀mí mímọ́ ọlọ́run abawí. àmín bàbá wòlíì bíbélì ti sọ kínní kan tó yé mi dáadáa bíbélì ní ó ní níbo lógun ti wá níbo sì ni ìjà ti wá pẹ̀lú bàbá gbólóhùn yìí a máa ṣe mí bákan bàbá ẹ tú bàbá ẹ sọ ní ọ̀rọ̀ yín lẹ́ẹ̀kan pé kò sẹ́ńtì jí ò lè jà kò sí o bàbá gbólóhùn yìí ẹ bá ń tú kó di mọ̀ fún wa. ìbológun ti wá bẹ́ẹ̀ ni bàbá ilẹ̀ alààyè ló wá ilẹ̀ alààyè ogun tá a ń rí àwọn ogun kan wà tí a lè fojú rí èmi à máa ṣẹlẹ̀ o kàn ní mọ bó ṣe jẹ́ àwọn ni a ń pè ní ìjì ni àìrí bẹ́ẹ̀ ni n tó fojú rí tó lẹ̀ ń ṣiṣẹ́ nínú ayé ènìyàn òun ni ìjì ibo ló ti wá bíbélì sọ̀rọ̀ ńlá kan ó la ara alẹ́ ẹni. n lọ tá rẹ ntìyọ tí n fẹ́ yọ bàbá kò ní sọyìn kò ní rẹ̀ yín ẹ̀yin ara rẹ kó tó di pé a lọ gbọ́dọ̀ náà fún ti tòní ẹ rí i pé tòní fẹ́ ṣe bẹ́ẹ̀ ó ṣe bákan ẹ̀bí orí àti ṣe kíni bó ti darí wa nù tó ọjọ́ àánú tó ń bọ̀ yìí èwo náà má ṣe kíni má dàgùn la nínú ìpàdé àdúrà wa Agbára tó ń bọ̀ lọ́nà yìí àtàgbàdúrà lórí ìjì láti ṣe kíni láti dá ìjà ayé ẹ̀mí àti rẹ̀ dúró èwo náà gbọ́ ọ̀rọ̀ yìí kí ló ti ń ja ayé rẹ̀ lẹ́rù kí ló ti ń bọ̀ lẹ́rù kí ló ti ó wà ní ọkàn tó rẹ̀ pé Ọlọ́run ò lè ṣe kò sí o nọ́mbà yìí ni kò pè báyìí lónìí bí n bá ti yàn ní bàbá fún tuntun ní ṣàpè nọ́mbà náà ohun tí ó ń bá ayé rẹ̀ fúnra ṣé kí ni bàbá ń bá ẹni ń bá ìwọ́n tó bá lè pè fi kọ text message ṣé kí ni send ẹ̀ sí bàbá wòlíì kọ́ wá wò bí a Olúwa yóò ṣe àbí kò ní ṣe nọ́mbà náà rèé 080 34 73 87 93 080 34 73 87 93 ọjọ́ wẹ́ẹ̀sì tó ń bọ̀ yìí a pàdé ní pàgọ́ àdúrà inú ìpàdé ọwọ́ agbára rẹ̀ níjọ Temple of Fire and Miracle Ministry tako ti Jésù tó wà ní nọ́mbà 21 23 ládùúgbò Olújẹmí ní Yaba l'Ondo City Ondo State Nigeria níbẹ̀ láti ṣe láago 9 ọjọ́ àánú tó ń bọ̀ ṣaago 11 ààbọ̀ àìpẹ́ rárá má gbàgbé nọ́mbà náà bàbá wòlé bí wọ́n ti yọ̀dá fún títọ́ ní tọ́ bàbá ọjọ́ wa ti ṣe bẹ́ẹ̀ ó ti ń lọ bàbá ẹ̀rẹ̀ká lọ sókè lọ́hùn bàbá padà dé alọ́gbọ́dọ̀ lọ́hùn a ti máa tẹ̀ sọ wájú ẹ má yẹ kó mẹ́ ẹ kú kalẹ̀ à ń padà bọ̀ náà ó yá lókè lọ́hùn káwọn tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ à ń bọ̀. ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní bẹ nínú ìgbèkùn tí ó sì mọ ọ̀nà àbáyọ ti dé báyìí o Jésù lọ̀nà àbáyọ. ọwọ́ agbára tó fi dé bàbá lọ láàárọ̀ ọwọ́ agbára tó fi dé Àkàndé lẹ́yìn ọwọ́ agbára tó fi títàkù ti Jésù ọwọ́ agbára pé ayé mi dìde. tálẹ́ni náà tó ní òkú rẹ̀ ò ní kú sálẹ̀ ẹ̀yin ó ti di ọjà ẹ̀yin yóò ẹ̀yin mẹ́mẹ́ ẹ̀yin mẹ́mẹ́ ẹ̀yin mẹ́mẹ́ máa bọ̀ wá sínú ìpàdé àdúrà tó ń wáyé ní gbogbo ọjọ́ Wednesday lọ́sọ̀ọ̀sẹ̀ tákòrí rẹ̀ jẹ́ ọwọ́ agbára rẹ̀ ṣe bí ọwọ́ agbára Ọlọ́run ló fi mú ọmọ Ísírẹ́lì jáde kúrò lóko ẹrú Íjíbítì ìwọ náà wà nírìírí agbára ńlá yìí nínú ìpàdé àdúrà gbogbo ọjọ́ Wednesday tó ń wáyé láago 9 àárọ̀ sí 12 ọ̀sán nínú gbọ̀ngàn ìjọ Temple of Fire and Miracle Ministry tá a mọ̀ sí takú ti Jésù tó wà ní 22/23 ìlú Yẹmí Street Yaba nílùú Oǹdó kí n lóko ẹrú àbí ìgbèkùn tó wà ìgbèkùn ẹ̀rọ ọmọbí ni àbí àìrá láàánú. ìgbèkùn àìsàn ni tàbí ti àlákàlà àmúbọ̀ ni tàbí àìní Jésù ṣetán láti mú ọ jáde o ìwọ náà máa bọ̀ Prophet James Àyànfẹ́ Ayọ̀délé ní alákòóso gbogbogbò Ọlọ́run á sì lò wọ́n láti gbàdúrà fún ọ ó sì gba ìtúsílẹ̀ Jésù ni Olúwa. Ọlọ́run Prophet James Àyànfẹ́ Ọlọ́run takú ti Jésù Ayọ̀délé o fọwọ́ agbára gbé ayé mi sókè o fọwọ́ agbára wá tún ayé mi ṣe o fọwọ́ agbára tó fi dé bàbá lọ láàárọ̀. ní gbogbo ọ̀nà ẹ ṣé ní gbogbo ọ̀nà ẹ ṣé o bàbá lórí ilé rẹ o ẹ ṣé bàbá ní gbogbo ọ̀nà
ẹ ṣé o bàbá. ẹ̀mí àwọn wòlíì lẹ́ẹ̀kan sí a máa gbé yín ga nítorí pé ń bẹ láàyè síbẹ̀ ní ti ọ̀rọ̀ yín lónìí Olúwa darapọ̀ mọ́ wa Jésù Kristi Olúwa wa. ló bá ń pa òwe kan wípé ẹni ìjà ò bá dé bá òun ló ń pera rẹ̀ lókùnrin ẹni ìjà ò bá dé bá náà ló ń pera rẹ̀ lóbìnrin. ọ̀rọ̀ nípa ìjì a ò lè ṣaláì mọ́ wọnú Bíbélì lọ ká lọ wo ohun tí Ọlọ́run sọ nípa rẹ̀ nínú ìwé Mark orí 4 ìwé ìhìnrere ti Mark orí 4 ẹjá wo ẹsẹ̀ yìí kákọ̀ wo 35 kárọ̀dà sùn sísàlẹ̀ kí ni bàbá sọ níbẹ̀. yes. ní ijọ́ kan náà. níjọ́ kan náà ọjọ́ kan náà. yes. nígbà tí alẹ́ lẹ́ tán. yes. ó wí fún wọn wípé. ó wí fún wọn wípé. ẹ jẹ́ kí a ré kọjá lọ sí apá kejì. ẹ jẹ́ kọjá lọ torí pé apá ọ̀tún náà wà tẹ́lẹ̀ ẹ jẹ́ kọjá lọ sí apá òsì màmá o ní apá kan èkejì ní o ní apá ọ̀tún o ní apá òsì ẹyẹ ní apá ọ̀tún ẹlẹ́ ní apá òsì Jésù olùgbàlà ti ṣe ìhìnrere ní apá ọ̀tún ó wá nítò ẹ jẹ́ kọjá lọ sí apá òsì. nígbà tí wọ́n sì tú ìjọ ká. yes. wọ́n sì gbà á gẹ́gẹ́ bí ó ti wí. ohun tí bàbá wí yẹn wọ́n gbà bẹ́ẹ̀ sí wọn lẹ́nu. yes. wọ́n sì gbà á gẹ́gẹ́ bí ó ti sọ sínú ọkọ̀. yes. àwọn ọkọ̀ kékeré mìíràn kó pẹ̀lú rẹ̀ lọ́dọ̀ rẹ̀. yes. ìjì ńlá sì dìde. ìjì ńlá dìde. yes. ìgbì sì bò sínú omi. ìjì yẹn bẹ̀rẹ̀ sí mì sínú omi. tó bẹ̀rẹ̀ tí ó bẹ̀rẹ̀ sí kùn. ó bẹ̀rẹ̀ sí kún omi yẹn ń kún sínú ọkọ̀. yes. tó bẹ̀rẹ̀ tí ó bẹ̀rẹ̀ sí ní kún. yes. òun pàápàá sì wà lọ́dọ̀. Jésù olùgbàlà wà níbẹ̀. òun pàápàá sì wà nídìí ọkọ̀. ó wà nídìí ọkọ̀. ó ń sùn lórí ìrọ̀rí. hallelujah. hallelujah. màmá tó ń gbọ́ mi bàbá tó ń gbọ́ mi ọ̀rọ̀ nípa ìjì ni Olúwa ní kí n fẹnu yànnàná ohun tí Bíbélì sọ nípa rẹ̀. ìjì ò sọ pé o jẹ́ ọmọ Ọlọ́run o ìjì ò sọ pé o jẹ́ kìrìsìtẹ́nì ìjì ò fẹ́ mọ̀ bóyá wòlíì ni ọ́ ìjì ò fẹ́ mọ̀ bóyá ọba tàbí ìjòyè nìyí kò fẹ́ mọ̀ pé iṣẹ́ rẹ̀ ń lọ dédé iṣẹ́ rẹ̀ ò lọ dédé ìjì ò fẹ́ mọ̀ ẹnikẹ́ni kò ní ọ̀wọ̀ fún ẹnikẹ́ni ṣùgbọ́n Jésù olùgbàlà ó wà nínú ọkọ̀ ó ń sùn. ìjọ mọ̀ pé àsìkò tí wọ́n gbogbo dàrú yìí Jésù olùgbàlà wà ń bẹ̀ ó sùn ni. Jésù olùgbàlà ń wù ẹ́ ó lóun wà níbi gbogbo Ọlọ́run ni ó mọ̀ ń gbogbo ó sì lè ṣe ohun gbogbo ìyẹn ò sọ pé kíjì má jà. Jésù olùgbàlà wà nínú ayé rẹ o ti gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà o sin Ọlọ́run ní gbogbo ìgbà o ń gun orí òkè káàkiri o ní àwọn wòlíì tó ń gbàdúrà fún ẹ kò sọ pé kíjì má jà ọ́ ìjì ò mọ̀ wípé o dàgbà bó kéré ọjọ́ orí rẹ ni ìjì ò fẹ́ mọ̀ ṣùgbọ́n Jésù olùgbàlà wà níbẹ̀ ó sùn ó fọwọ́ rọrí lórí ìrọ̀rí kí ló ṣẹlẹ̀. ní ọjọ́ kan náà. yes. nígbà tí alẹ́ lẹ́sàn. ẹ jẹ́ kọjá lọ sí 37. ìjì ńlá sì dìde. ìjì ńlá dìde. ìgbì ńlá sì bọ́ sínú ọkọ̀. ó bọ́ sínú ọkọ̀. ó bẹ̀rẹ̀ tí ọkọ̀ bẹ̀rẹ̀ sí ní kún. ọkọ̀ bẹ̀rẹ̀ sí ń kún. òun pàápàá sì wà nídìí ọkọ̀. Jésù olùgbàlà wà nínú ọkọ̀ yẹn yà. ó ń sùn lórí ìrọ̀rí. ó ń sùn ó fi pílò sórí ó ń sùn lórí ìrọ̀rí. wọ́n sì jí i. wọ́n wá ń jí. wọ́n sì wí fún un pé. yes. olùkọ́ni o. ìwọ kò tiẹ̀ bìkítà. ẹ ò tilẹ̀ bìkítà. bí àwa ṣègbé. bóyá ṣègbé àbá ṣègbé kí ló ṣẹlẹ̀. ó sì jí. Jésù olùgbàlà jí. ó bá afẹ́fẹ́ náà wí. ó bá afẹ́fẹ́ yẹn ó bá wí. ó sì wí fún un pé. ó wí fún un pé. dákẹ́jẹ́. dákẹ́jẹ́. afẹ́fẹ́ náà sì dákẹ́. Bíbélì sọ wípé afẹ́fẹ́ yẹn dákẹ́jẹ́. ìparọ́rọ́ ńlá sì dé. ìparọ́rọ́ ńlá ó dé màmá tó ń gbọ́ mi o ohun tó ń là kọjá yẹn òye ti kọjá agbára ẹ ó ti kọjá ẹ̀mí ẹ ìgbà míì ló ṣà ń sọ pé why me oh Lord why me why me why me gbọ́ aràn mi sí ọlọ́ni o ìjì ní sà ìjì ló ń ja iṣẹ́ yẹn ìjì ló sọ ọ́ dẹni tó mọ̀ ṣe mọ́ Ọlọ́run yẹn sì wà ń bẹ̀ sà ó dúró tì ọ́ ó pe Jésù olùgbàlà ó pe bàbá sùn ó fi pílò ó fi rọrí ó ń wù ọ́ ó ń wo ìrìn àjò rẹ bó ṣe ń sá kiri bó ṣe ń dá nìkan gbé ẹrù yẹn ẹrù tí ì ṣe tiẹ̀ ẹrù tó mọ̀ bó ṣe ṣẹlẹ̀ ó ń dá nìkan gbé ó ń fà lọ́tún ó ń fà lọ́sì kò dẹ̀ ka àwọn òka ojú ìlú gbọ́ arán mi sí ọmọ màmá tó wò mí yẹn arán mi sí ọ wípé ìjì yẹn kì í ṣòun ní ó borí ẹ o ìjì ayé yẹn kò ní borí ẹ o ò ní bá ìjì yẹn lọ lórúkọ Jésù ti Násárẹ́tì o ò ní bá ìjì yẹn lọ ìwọlù àborí ẹ ó yẹ kó jí Jésù níbi tó sùn sí Jésù olùgbàlà sùn
ó sùn ó yẹ kó jí. Kí la fẹ́ fi jí? A fẹ́ fi àdúrà tó lé ọwọ́ agbára Ọlọ́run nìkan ló lè jí Jésù olùgbàlà. Ọwọ́ agbára Ọlọ́run yẹn ó wà lánàá lónìí àti títí ayé. Màmá bóyá ó ń dá nìkan gbé, ó ń dá nìkan fà á, ó ń fà lọ́tún, ó ń fà lọ́sì, àwọn òkà Jésù olùgbàlà ó wà ń bẹ̀ o. Àsìkò láti jí Jésù òun lélẹ́yìí o. Báwo ló ṣe lè pín ìjì níyà? Pínpín ìjì yẹn níyà báwo ló ṣe lè sọ fún pé máa lọ? Ẹja wo Bíbélì, ẹja wo Ezekiel 26, ìwé Ezekiel 26, ẹja wo verse 1. Ezekiel 26 verse 1. Ó sì ṣe ní ọdún kọkànlá ní oṣù kìíní. Ọ̀rọ̀ Olúwa tọ̀ mí wá wípé ọmọ ènìyàn nítorí Tírè ti sọ̀rọ̀ sí Jerúsálẹ́mù pé àáfọ́ èyí tí ṣe bodè àwọn orílẹ̀-èdè. Eléyìí tó jẹ́ ìjì ṣé ká fọ́ dànù ni, ṣé ká fi iná jó dànù ni. A sì yí padà sí mi. Èmi ò di kíkún. Òun ò di ahoro. Hallelujah. Bí ìjì bá ti ń ja ènìyàn, ó yẹ kó sọ fún Ọlọ́run, Olúwa ìwọ ni kó gbéra sókè o. Bàbá mi mo fẹ́ kó dìde. Bàbá mi mo fẹ́ kó máa ga sí. Èmi àyànfẹ́ mo fẹ́ máa lọlẹ̀. Tó o bá sọ èdè ìrẹ̀lẹ̀ yìí, Ọlọ́run ò ní gba iṣẹ́ ṣe. Má gbé gbogbo rẹ̀ pé I can do it. You cannot do anything. You can do but nothing. Beside the power of God, you are nothing over nothing. Jẹ́ nǹkan kan àfi kó kọ́kọ́ rẹ ara rẹ sílẹ̀ nínú ìjì. Wàá rẹ ara rẹ sílẹ̀. Mi fẹ́ mọ irú kàtígórì tó wà. You may be a governor, you may be a minister, you may be anything you are. Wàá kọ́kọ́ humble ara níwájú Ọlọ́run. Olúwa o, mo fẹ́ kí di ẹni rẹ̀ sílẹ̀, kí Jésù olùgbàlà kó di gbígbéga. Ìgbà yẹn ni Jésù olùgbàlà tó lè gbọ́ ohun tó fẹ́ sọ nínú ìjì yẹn. Yes. Nítorí náà báyìí ni Olúwa wí. O. Kíyèsí. Mo dojúkọ ìwọ ìjì. Wàá sọ bẹ́ẹ̀. Lórúkọ Jésù ìwọ ìjì. Mo dojúkọ. Lórúkọ Jésù ìwọ ìjì tó ń jà mí lórí àìrọ́mọbí, tó ń jà mí lórí àìbímọ, tó ń jà mí lórí iṣẹ́, tó ń jà mí lórí àìlọ́kọ. Mo dojúkọ lórúkọ Jésù. Mo dojúkọ ìwọ Tírè. Èmi ó sì jẹ́ kí orílẹ̀-èdè púpọ̀ kí ó dìde sí ọ. Mabama Santayaba Rekayopo Sendaya. Èmi á jẹ́ kí gbogbo agbára, gbogbo ipá, gbogbo òkùnkùn tó bá ọjà kó gbiná sọnù. Olúwa ló sọ bẹ́ẹ̀. Hallelujah. Màmá wò mí o, wo àtẹ́lẹwọ́ ẹ. Mo fẹ́ kó ṣe cross examination. Wo àtẹ́lẹwọ́ ẹ. Wo ohun tí Ọlọ́run kọ síbẹ̀. Alágbára ni bàbá yẹn. Wo ohun tó kọ sọ́wọ́ òsì. Ṣé o lè kà á? Bó ṣe mọ̀wé tó, bó ṣe gba PhD, bó ṣe mọ gbogbo nǹkan tó, ó yá kan tó wà lọ́wọ́ rẹ̀. Ṣé o lè kà? Tó o bá ti lè kà, agbára Ọlọ́run wà láàyè síbẹ̀. That God is an omnipotent God. Ọlọ́run tí ò sóhun tí ò lè ṣe, ibi gbogbo ló wà, gbogbo ló mọ̀, ohun gbogbo ló mọ̀. Ọlọ́run yẹn ni mo ní kó bá sọ̀rọ̀, rẹ̀ra ẹ sílẹ̀, wàá wá dojúkọ ìjì. Wàá sọ fún ìjì pé ìwọ ìjì, àti kọ́ nípa tèmi pé irọ́ ló pa o. Èmi ni màá borí ẹ. Sátánì, Olúwa bá ọ wí. Ìjì, Olúwa bá ọ wí. Wàá wá gba àdúrà yẹn, ìgbà ẹ̀ làdúrà tó lè gbà. Màmá tó ń wò mí, ó lè dá ogun ìjà. Ogun yìí ju ọjọ́ orí rẹ lọ. Ogun ìṣòro yẹn ju ọjọ́ orí rẹ lọ. Ó mọ̀ ọ́, ó jù ọ́ lọ. Torí náà Jésù olùgbàlà, ó ní àpáta agbára. Ó ní bàbá tó lè ṣe é, ó ní Ọlọ́run ibi ìsádi wa, ó ní agbára kan ṣoṣo láyé àti lọ́run. Bíbélì sọ pé lẹ́yìn orúkọ Jésù olùgbàlà, ìṣìnà ní yòókù, kò sí agbára mìíràn tá a fi fún ni lábẹ́ ọ̀run láti gbani bí kò ṣe lẹ́yìn orúkọ Jésù olùgbàlà. Lórúkọ Jésù gbogbo kún kó máa wólẹ̀ ni. Gbọ́ arákùnrin tó ń wò mí, ẹ jájìjọ ṣàsọyé pọ̀. I want to be your prophet. Allow me to be your prophet. I want to pray for you. I want to pray for you. He has chosen me. I am his anointed man of God. He has anointed me to bear your yoke, to carry your burden, to pray for you in a special way. And your life shall never remain the same. Amen. Be blessed in Jesus' name. Amen. Ọwọ́ agbára tó fi dé bàbá lọ́lá ró. Ọwọ́ agbára tó fi dé Akande lẹ́yìn o. Ọwọ́ agbára tó fi ti takú ti Jésù. Ọwọ́ agbára lé ayé mi dìde. Ọwọ́ agbára Ọlọ́run dé láti tú àwọn òǹdè sílẹ̀, láti gbàlà, láti wòsàn àti láti fà ó dìde kúrò nínú ipò òṣì, àgàn, àìní, àìríṣe àti àìlè dá nǹkan rẹ̀ ṣe nínú ìpàdé àdúrà tó gbóná girigiri. Tákòrí rẹ̀ ń jẹ́ ọwọ́ agbára rẹ̀, his mighty hand, nínú ìjọ Temple of Fire Miracle Ministry aka Takuti Jésù tó wà ní nọ́mbà 2223 ìlú Yemi Street, Yaba, Ondo City, níbi tí Ọlọ́run ti ń lo ikọ̀ rẹ̀ Prophet James Àyànfẹ́ Ayọ̀délé Fábẹ́kú láti fàdúrà fógun ayé rẹ̀ tútù. Pàdé bàbá wa wòlíì Prophet James
James àyànfẹ́ ayọ̀délé lórí ìkànnì KAFTAN TV Yorùbá Startimes channel 132 DTT tàbí 482 DTH ní gbogbo ọjọ́ ìsinmi Sunday láago 6 ìrọ̀lẹ́. Fún àlàyé ẹ pè sórí 08034738793. Ọwọ́ agbára rẹ̀ ti ìjọ Temple of Fire and Miracle Ministry tọ̀sẹ̀ yìí yóò tún lágbára jù. Tó ẹ̀yin ará ilé mo máa kí n pé akáwọ̀pá láti òkè lọ́hùn ẹ̀rí pé ọ̀rọ̀ tó ní ó ṣe bẹ́ẹ̀ ó lágbára pọ̀ wọlé tiẹ̀ tó bá ti pàdé rẹ̀ má jẹ́ ń tàn ọ́ á ṣe díẹ̀ kó tó lè ṣe kíni kó tó lè mú un ìdí rẹ̀ tí ó fi yan bàbá wòlé fún wa yẹn Prophet James àyànfẹ́ Ayọ̀délé ilé tí mo yín pè ní bàbá wo Agbara bàbá wòlé ọjọ́ wa ti ṣe bẹ́ẹ̀ tí kò à ń pa pamọ́ra bàbá ẹ sọ̀rọ̀ ń pa ẹ̀jẹ̀jẹ̀ lágbára pọ̀ sa bàbá ajẹ́ pé ní kò sẹ́ni tí ìjì ò lè já yé rẹ̀ kò sí ẹni tí ìjì ò lè jà ìbá ìṣọba bẹ́ẹ̀ni ìbá ìtòjì bàbá bẹ́ẹ̀ni ó lè jẹ onílé ó lè jẹ àlejò kò sí ẹni tí ìjì ò lè jà. bàbá ètò àsọnù ọ̀rọ̀ yín pé bẹ́ẹ̀ yẹn bá ṣe tó nìjì yẹn ó sì máa já yóò tàn sí. bẹ́ẹ̀ni kábíyèsí tó tó lódùmarè bẹ́ẹ̀ yẹn bá ṣe tó nìjì ṣe ń tó. ẹ wo ara lẹ ẹ má jẹ ntàn yín 08034738793 ní bàbá wòlíì ẹ ti máa wò ẹ ti máa lójú amóhùnmáwòrán yín náà ni ẹ máa pè wọ́n síbi máa ti yọ̀ǹda wọn fún tètò ní láti máa bá wọn sọ̀rọ̀ wọn tó bá ń ṣe wá tí ń bá ayé wa fúra ẹ já pé bàbá wòlíì ká tiẹ̀ sọ fún wọn ẹ wo àwọn kan náà máa ṣe bí kò ṣe lóra ti ń gbé inú ayé wọn olùwà tó rán wọn tó ṣe kíni tó pè wọn tó rán wọn ṣá wọn náà láṣẹ kíni lásọ̀tún náà lásọ̀ di pẹ̀tẹ́lẹ̀ bàbá ọjọ́ tí ń lọ bàbá wòlíì kí ni àmọ̀ràn yín kó tó di pé àmọ̀ yìí náà ń di ọjọ́ méjì. àmọ̀ràn kan ṣoṣo tí mo ní òun ni lórí ọ̀rọ̀ ìpàdé àdúrà ọwọ́ agbára rẹ̀ tó ń bọ̀ lọ́nà yìí tó ń bọ̀ ní ọjọ́ Wednesday ọjọ́ àánú ìpàdé àdúrà yìí kò yọ ọba kò yọ ìjòyè sílẹ̀ Ọlọ́run ń ṣiṣẹ́ agbára ibi tó wà yẹn kì í ṣe ibi tó kì í ṣe ibi tá a wà ò kì í ṣe ibi tó lè dé ẹja múra ẹja jìjọ wá àtọmọdé àti àgbà gbogbo wa ẹja jìjọ wá ká wá gbàdúrà lórúkọ Jésù ìgbé ayé rẹ iná Ọlọ́run jòdà. àmín ẹ wo ẹ má jẹ́ fọ̀rẹ́lẹ̀ sọ̀rọ̀ ọjọ́ wa ti ń lọ àpàdé ọjọ́ Wednesday tó ń bọ̀ ilé tí ń ṣe ọjọ́ àánú nínú ìjọ Temple of Fire and Miracle Ministry ìjọta kó ti Jésù tó wà ní nọ́mbà 21-23 lálẹ́ Olúyẹmí ẹni Yaba Ondo City olóṣèlú Nàìjíríà ní aago 9 sí aago 11 àbọ̀ àkórí ètò náà ní ọwọ́ agbára rẹ̀ yẹnu máa ń ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tó sílẹ̀ ti ṣe kíni ó sì ń ṣẹlẹ̀ ẹ̀rí ó sì ń pọ̀ jaburata ní gbogbo ọgbà ní gbogbo ọjọ́ Wednesday bàbá wòlíì ẹ gbàdúrà fún akámọ̀ fún níṣẹ́ lọ. olóòtú ká tó máa lọ. ó dà bàbá. ara mi sí àwọn tó ń wojú Ọlọ́run fún ọmọ rere. ó parí. àwọn àgàn. ó parí. àgàn. Olúwa ní ká jìjọ pàdé nínú àdúrà yẹn Ọlọ́run á bẹ̀ ọ́ wò. ẹ̀mí àwọn wòlíì Olúwa máa bá wa lọ. Jésù ọmọ Ọlọ́run gbogbo ọkàn tó rí mi gbogbo ojú tó rí mi èyí tó gbọ́ ọ̀rọ̀ tòní lórúkọ Jésù ìjìkíjì tó ń jà ọ́ lórúkọ Jésù èjì ó yá parẹ́ nínú ayé wọn lórúkọ Jésù mo ní kó parẹ́ ìjà ìríṣẹ́ mo ní kó parẹ́ ìjà ìrọmọbí mo ní kó parẹ́ ó ti rí bẹ́ẹ̀ Jésù Kristi Olúwa wa. àmín 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 lórúkọ Jésù sọ̀rọ̀ ẹ̀yin ará lé kọjá bó ti lóhùn wọn jẹ́ láti yọ̀ǹda bàbá náà nìyẹn ẹ máa pè wọ́n báyìí sórí nọ́mbà wọn tá a fẹ́ tà yìí 08034738793 àápàdé ǹjọ́ mẹ́jọ kódà ọjọ́ àná tó ń bọ̀ ẹ má jà gbàgbé èmi ẹ máa pé ẹni lé omi òjò mi ẹni jọ mi kò sí lóhùn mi ọ̀tọ̀lójú ẹ má fi wọn tó wọn jọra wọn Ologunde Micheal ló kọ mi tí gbogbo yín pè ní Mike Wonder àtẹmí àti bàbá àfi kí yín pé àlàáfíà ọ̀la kò ní fàyè yín lẹ̀ ó dàbọ̀ ẹ̀sìn kò sí mi ò ní. ọwọ́ agbára tó fi dé bàbá lọ láàárọ̀ ọwọ́ agbára tó fi dé Akànnì lẹ́yìn ọwọ́ agbára tó fi títàkù ti Jésù ọwọ́ agbára pé ayé mi dìde. ọwọ́ agbára Ọlọ́run dé láti tú àwọn òǹdè sílẹ̀ láti gbàlà láti wòsàn àti láti fà ó dìde kúrò nínú ipò òṣì àgàn àìní àìríṣe àti àìlè dá nǹkan rẹ̀ ṣe nínú ìpàdé àdúrà tó gbóná girigiri tákòrí rẹ̀ ń jẹ́ ọwọ́ agbára rẹ̀ His mighty hand nínú ìjọ Temple of Fire and Miracle Ministry aka takuti Jésù tó wà ní nọ́mbà 22-23 Ìlúyẹmí Street Yaba Ondo City níbi tí Ọlọ́run ti ń lo ikọ̀ rẹ̀ Prophet James àyànfẹ́ Ayọ̀délé Fábẹ́kú láti fàdúrà fógun ayé rẹ̀ tútù pàdé bàbá wa wòlíì Prophet James àyànfẹ́ Ayọ̀délé lórí ìkànnì KAFTAN TV Yorùbá Startimes channel 132 DTT tàbí 482 DTH ní gbogbo ọjọ́ ìsinmi Sunday láago 6 ìrọ̀lẹ́ fún àlàyé ẹ pè sórí 08034738793 ọwọ́ agbára rẹ̀ ti ìjọ Temple of Fire and Miracle Ministry tọ̀sẹ̀ yìí yóò tún lágbára jù.